iléeṣẹ́ kọ̀ọ̀kan tàbí àwọn olùdarí kọ̀ọ̀kan wọ́n ní àwọn bẹ̀yìn lórúkọ Olódùmarè ká ẹ má gbàgbé wípé dúkìá ìjọba ni wọ́n jẹ́ o àwọn bẹ̀yìn ẹ má lò wọ́n ní ìlòkulò ẹ má lò wọ́n bí omi òjò ẹ kẹ́ wọn ẹ gẹ̀ wọ́n ẹ sọ ẹ dà wọ́n pọ̀ mọ́mọ́tọ́ ẹ ṣọ̀gbìnfẹ́ kó kárí kó pẹ̀ka lọ́dẹ̀dẹ̀ kẹ́ ẹ má ṣe jẹ́ kí ìyàtọ̀ kó wà láàárín àwọn àgùnbánirọ̀ ọ̀hún tó ń sìn rú ìlú láwọn ilé iṣẹ́ gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú àwọn ojúlówó òṣìṣẹ́ tẹ́ ní wọ́n ní rí lọ́gán tán bá ti dé ọ̀dọ̀ yìí kẹ́ ẹ máa gbà wọ́n gẹ́gẹ́ bí ojúlówó òṣìṣẹ́ kẹ́ ẹ sì máa ṣe àpọ́nlé wọn nítorí pé inú ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kò ní dùn láti rí wípé bóyá ẹ̀ ń fi ìyà ìtọ́ jẹ àwọn àgùnbánirọ̀ tàbí pé bóyá ẹ ò ṣèkẹ́ṣègẹ́ wọn tó ohun tó jẹ́ ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ ṣe fún wọn kẹ́ ẹ ṣe lásìkò tó tọ́ tó pọ́n ní lérí o nítorí pé ẹni ìkẹ́ òun ègè òun ni àwọn àjọ àgùnbánirọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ẹni yìí ń tẹnu ń bọ̀rọ̀ ó wòye wípé àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan bẹ̀ tó jẹ́ pé wọ́n máa ń dẹyẹ sí àwọn àgùnbánirọ̀ àti pé bí wọ́n ṣe ń ṣe sí wọn lọ́pọ̀ ìgbà ní àwọn ibòmíràn kò bá ìgbà mu àti pé kò pọ́nni létó ní orílẹ̀‐èdè yìí ẹ wo èyí ló fà á tí wọ́n fi sọ pé ẹ wo àwọn bẹ̀yìn ni o àwọn rọ̀ yín gẹ́gẹ́ bí ohun tí ọ̀gágun Ibrahim tó sọ ó ní pé ẹ fi ọwọ́ ìfẹ́ kẹ́ ẹ fi dá wọn kẹ́ ẹ fi kọ́mọ lùbọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ àgùnbánirọ̀ inú ìròyìn Vanguard ló wà láàárọ̀ tòní. bùkátà ọlọ́run o nínú ìwé Vanguard tó tún bẹ̀rẹ̀ gòlè bí náà padà sí níbi tí ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Babájídé Sanwó-Olú ti bọ́wọ́ lùsẹ̀ àní láti fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé èsì ìdánwò yẹn ìdánwò ìkẹ́kọ̀ọ́ girama wọn àṣekágbá lè tí wọ́n ṣe lè tó jẹ́ pé ó yọrantí jùlọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní àǹfààní láti kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ yẹn nílẹ̀ ẹ̀kọ́ gíga fáfitì pẹ̀lú ẹ̀kọ́ èkéyìí tí wọ́n bá fẹ́ kọ́ látàrí wípé wọ́n ṣe dáadáa jùlọ nínú èsì ìdánwò ọ̀hún wọn ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ méjì ọ̀hún torúkọ kìíní jẹ́ arábìnrin Fífọ̀ Abíọ́dún ìkejì ní Táíwò Ṣọ́lánà nínú ọ̀tọ́filédè wọn ni àwọn méjì ló jẹ́ pé ó ń ṣe dáadáa jùlọ nínú èsì ìdánwò yẹn ìdánwò girama tó jẹ́ pé wọ́n ṣe kọjá àṣekágbá ọ̀hún nínú ọ̀tọ́filédè ó ṣàlàyé ó ní ìdánwò tó wáyé ní ọdún 2020 ìyẹn ní káàkiri ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìpínlẹ̀ Èkó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ méjì yìí ó náà máa yọrantí wọ́n ṣe dáadáa èyí ló wá mú kí gómìnà ìpínlẹ̀ Èkó ìyẹn lábẹ́ ìṣèjọba gómìnà Babájídé Sanwó-Olú nígbà tó tẹ́wọ́ gba àwọn méjì yìí ọ̀tọ̀ọ̀tọ̀ ó sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi léde ó sọ pé àwọn méjì pé wọ́n wà ní ìyẹn ẹ̀ka ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ sáyẹ́ǹsì kódà Abíọ́dún tó yẹ pé ó gbégbá orókè jùlọ tó ní ìyẹn máàkì tó lámìlaka jùlọ tó ní ẹ̀mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ó ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi léde wọ́n ní ìkẹ́kọ̀ọ́ ìyẹn ìmọ̀ ipò ògò ìbò pọ̀ òun ló fẹ́ lọ kẹ́kọ̀ọ́ lé lórí ìyẹn lẹ́kọ̀ọ́ gíga fáfitì bákan náà ẹnì kejì rẹ̀ rẹ̀ ó ṣàlàyé nínú ọ̀rọ̀ tó fi léde wọ́n ní ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀rọ ló ń fẹ́ lọ kẹ́kọ̀ọ́ lé lórí ìyẹn nígbà tí wọ́n fọ̀rọ̀ ìlédè ẹni tó jẹ́ kọmíṣánná fẹ́tọ̀ rẹ̀ kọ́ ní ìpínlẹ̀ Èkó ń sọ nípa abilékọ Fọláṣadé Adébísáyọ̀ òun ló ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí nígbà tí ó fún àwọn méjì yìí ní pé yá ìjọba ìpínlẹ̀ Èkó ti bọ́wọ́ lóko ẹ̀yà ẹ̀ ti láǹfààní láti lọ kẹ́kọ̀ọ́ fẹ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì láti lè mú kóríyá bá àwọn akẹ́kọ̀ọ́ tó kù pẹ̀lú láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé àníṣe ìjọba ìpínlẹ̀ Èkó ó fi gbogbo ara lónìí farajì sí ìdàgbàsókè ètò ọ̀rọ̀ ẹ̀kọ́ àwọn ọmọ ní ìpínlẹ̀ Èkó ẹ wo ìròyìn pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ orúkọ ọmọ wà bẹ́ẹ̀ gbogbo báyìí ṣe làbẹ̀láka sí gbẹ̀lẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú àtẹ̀síta ìròyìn Vanguard tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀hún níbẹ̀ lẹ́ ti máa bá pàdé. ọ̀rẹ́ mẹ́kàn ní bùkátà ọlọ́run ìrìnàjò máa ń ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú iṣu àtẹnumọ́ bá rẹ̀ kan báyìí kì máa ń jóná o nítorí pé alágbẹ̀dẹ tó ń lóni lójú kan náà báyìí àmì wà ń bẹ̀ ni o jẹ́jẹ́ mọ̀ pé àwọn àgbàbọ̀ wọn ní wípé orí ò ní balẹ̀ láyé kó má yé nǹkan o yorùbá ló sọ bẹ́ẹ̀ gòkè mọ̀kọ́ o ǹjẹ́ jẹ́jẹ́ mọ̀ pé ilé ìfowópamọ́ àgbáńlá yìí tá a mọ̀ sí World Bank ní Washington DC lálẹ́ àná ni wọ́n mọ̀ sọ ọ̀rọ̀ kan o ní ètò ẹ̀pọ̀ kan orílẹ̀-èdè Nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n ǹjẹ́ lórí kíni lórí ọ̀rọ̀ ibi àpàpàǹlà tí ó ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílẹ̀ adúláwọ̀ àti lágbàńlá ayé ní pàtàkì lọ tó jẹ́ pé torílẹ̀-èdè Nàìjíríà tún kà màmá ó gàrà o èyí ni wọ́n sọ lánàá nínú ìpàdé wọn tó wáyé ní Washington DC tí wọ́n wò pé kí ló lè fa sábàbí ebi àpàpàǹlà tó pa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí àti ọ̀wọ́n gógó oúnjẹ tó jẹ́ pé oúnjẹ wá di ohun tó wá di cocaine ní àwùjọ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n wá gbàgbọ́n dùn sọ wọ́n ní pé àkóbá ńlá méjì kan tó dàbí ẹni wípé omi ilé ayé wò bí òjò ẹ̀ràn tó jẹ́ pé ó kan orílẹ̀‐èdè Nàìjíríà náà tó tún ṣe wò mọ́ ńlá wọn nù ló fa sábàbí làásìgbò ọ̀hún jẹ́ kí ló mú àkọ́kọ́ wọn ni wípé ọ̀rọ̀ nípa ṣe ségesège ọ̀rọ̀ ètò ààbò wípé ó dúnkùkù lajà mọ́ ọ̀rọ̀ nípa ti olóúnjẹ dé ìpèsè rẹ̀ ní orílẹ̀‐èdè Nàìjíríà wípé èyí kò fi ọ̀kan lọ́kàn àwọn ọ̀gbẹ̀ lọ́kàn balẹ̀ látàrí wípé wọn ò ní ìfọ̀kànbalẹ̀ wọn ò ní
ìdúró ṣin láti lè sọ pé bóyá wọ́n fẹ́ wòye kí ni wọ́n fẹ́ ṣe kí wọ́n gbénu ọjọ́ ronú lórí bí wọ́n ṣe máa pèsè oúnjẹ lórílẹ̀‐èdè nàìjíríà. wọ́n ní pé bí àwọn agbésùnmọ̀mí ṣe gbalé gboko tó jẹ́ pé ọ̀rọ̀ ìjínigbé òun ìṣekúpani lọ́nà àìtọ́ yìí ó fa sábàbí àìlèṣedéédé àwọn àgbẹ̀. wọ́n ní pé àdójúkọ ńlá gbà ló jẹ́ nílẹ̀ adúláwọ̀ ní pàtàkì lórílẹ̀‐èdè nàìjíríà. wọ́n ní ṣe lé ní o ẹlẹ́ẹ̀kejì ní ti àjálù ti covid-19 ní jẹ́ pé ó milé ayé tìtìtì tó kan orílẹ̀‐èdè nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n tó jẹ́ pé ó dààmú tó lórí tẹlẹ́mù láwùjọ. wọ́n ní wípé làásìgbò covid-19 wípé ọṣẹ́ rẹ̀ àtúbọ̀tán rẹ̀ náà ó tún pakún làásìgbò ohun àdójúkọ ńlá tó débá orílẹ̀‐èdè nàìjíríà nípa ti ọ̀hán gógó oúnjẹ. wípé bí oúnjẹ ṣe wá ń lọ sókè yìí pé ó ní agbára o ìpè ká má tanra wa jẹ ṣùgbọ́n èyí tó dàbí ẹni pé ó léwájú jù nínú làásìgbò òun náà ní ti ìṣẹ́ṣẹ́gẹ́ṣẹ́gẹ́ ọ̀rọ̀ ètò ààbò tó mìlú lògbòlògbò gẹ́gẹ́ bí ohun tí àwọn tó jẹ́ pé wọ́n léwájú ní ilé ìfowópamọ́ àgbáńláyé tá a mọ̀ sí World Bank tí wọ́n wòye rẹ̀ pé ìdojúkọ tó ń dojúkọ orílẹ̀-èdè nàìjíríà yìí wọ́n máa kúrò ní kèrèmí o ìpè àkọlù ti covid-19 mọ́ ìṣẹ́ṣẹ́gẹ́ṣẹ́gẹ́ ọ̀rọ̀ ètò ààbò tí ò fi àwọn ènìyàn lọ́kàn balẹ̀ láti lè ṣe iṣẹ́ àgbẹ̀ ohun ọ̀gbìn bó ti tọ́ àti bó ti yẹ. ìpè ẹ wo àsìkò wa tó báyìí láti jí òdodo fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n léwájú lórílẹ̀‐èdè nàìjíríà láti lè mú gbogbo tó ti wọ́ kò di títọ́. wọ́n ń wòye wípé ká má tanra wa jẹ àwọn ènìyàn tí iye wọn lọ bí mílíọ̀nù 6 míì ló dàbí ẹni pé wọ́n tún wòye tó dàbí ẹni pé látàrí bí àwọn ọ̀jọ̀gbọ́n nílàákàyè ṣe ṣe àṣàyàn ọ̀rọ̀ tí wọ́n sì ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ wọ́n wòye wípé ó àfàìmọ̀ kí àwọn ènìyàn tí wọ́n lọ bí mílíọ̀nù 6 kí wọ́n má tún bọ́ sínú àdójúkọ ìṣẹ́ ebi ọ̀pàpàlà àti làásìgbò nípa àìríjẹ àìrímu ní orílẹ̀-èdè yìí. bí wọn ò bá tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá ìyẹn àwọn aṣáájú wa olúwa má jẹ́ kí ẹni tí ó rà kó san lórí àdójúkọ yìí ni o. bùkátà ọlọ́run o nínú àti síta ìròyìn pọ́ǹsì tó jáde lówùúrọ̀ tó ní ibẹ̀ mo ti fọ́jú gán níròyìn bọ̀ọ̀nù ló gbé mi lọ níbi tí gómìnà ìpínlẹ̀ Borno ọ̀jọ̀gbọ́n Babagana Zulum lánàá yìí tó ti léwájú fún àwọn ọkọ̀ lọ sí ìyẹn lọ́sọ̀dọ̀ ilé olóògbé lọ́kìmọ̀lọ́ bíi olóògbé ìyẹn ọ̀gágun àgbà Dazama Zikushu lè ti rẹ pé ó ní ìlú Kaduna níbẹ̀ lọ́tọ̀ lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí níbẹ̀ ni Zulum nígbà tó lọ sí ìyẹn ibùdó àwọn ilé ológun tó jẹ́ pé ó wà ní ìpínlẹ̀ Kaduna lásìkò tó lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn yìí tó rí àwọn mọ̀lẹ́bí olóògbé òun tó jẹ́ ọ̀gágun àgbà yẹn léṣẹ́ ọmọ ogun elétò ààbò orílẹ̀-èdè Nàìjíríà mọ́sálásí Dazama Zikushu ní ìlú Kaduna níbẹ̀ lójú ẹsẹ̀ ló pàṣẹ pé ẹ kọ́kọ́ yọ̀ǹda 20 mílíọ̀nù náírà fáwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún láti fi ṣàtìlẹ́yìn pẹ̀lú ran ìdílé olóògbé ọ̀hún lọ́wọ́. gómìnà ẹni tó jẹ́ agbẹnusọ fún Malam Isa Gusau òun ló fìdí ọ̀rọ̀ ìmúlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe àlàyé ó sọ wípé àtìlẹ́yìn yóò túbọ̀ wá fún àwọn mọ̀lẹ́bí àwọn tó bá olóògbé ọ̀hún tó bá tí ọjọ́ dágbére fáyé papọ̀ nínú ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún lè jẹ́ pé ó wáyé tó gbẹ̀mí ìyẹn ọ̀gágun ọ̀hún ìmọ̀sọ nípa Zama Zikushu nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde ó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní Zulum nígbà tó máa tẹ́kọ̀ létí dé ìpínlẹ̀ Kaduna wọ́n ní kọmíṣánná fẹ́tọ̀ ọ̀rọ̀ ààbò abẹ́lé pẹ̀lú ètò ọ̀rọ̀ ilé Yinzam Aruma pẹ̀lú tó jẹ́ Garrison Commander tó jẹ́ ọ̀kan nínú àwọn ọ̀gá àgbà fáwọn òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò fún ẹ̀kọ́ kínní ní ìpínlẹ̀ ọ̀hún mọ̀ sọ nípa ọ̀gágun àgbà tí òpónẹ̀ wọ́n ní àwọn ọlọ́tẹ̀wọ́ gba ìyẹn gómìnà òun káàbọ̀ nígbà tó wá ṣe àbẹ̀wò kíni ìbádẹ́kẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí àti sí àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọmọ ogun bákan náà tó wà ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ tó sọ́nù ọ̀rọ̀ tó fi léde ó sọ́nù rẹ̀ pé àwọn ò ní dá àwọn mọ̀lẹ́bí wọn dá àti pé iléeṣẹ́ ológun yóò túbọ̀ máa ṣàtìlẹ́yìn tó tọ́ tó lọ́ọ̀rìn pẹ̀lú wọn ó wá fún rẹ̀ ó tẹ̀síwájú ó nígbà tó bá wọn àwọn mọ̀lẹ́bí rẹ̀ ṣe ìbánikẹ́dùn ìpapòdà olùgágun àgbọ̀ ọ̀hún ó rọ̀ mọ́ ó ní ẹ wo ẹ mọ́kọ́ ó àti wípé ìpìlẹ̀ àti iṣẹ́ rere tí ọ̀gágun ọ̀hún ti ṣe ó ní kò lè pẹ́ rárá má ní gbàgbé ni àti wípé ìfarajìn rẹ̀ sí iléeṣẹ́ ológun àdí nípa pèsè ètò ààbò wẹ̀mí fún dúkìá olùgbé orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní èyí fún pé má ní gbàgbé lẹ́nu máa jẹ́ ní olóògbé náà ní yóò jẹ́ torí pé kí ni ó ti yẹ tó lámìlaka ó lè fira rẹ̀ hàn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ ọmọ ogun elétò ààbò lè tó fi tọkàntara ṣiṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà ó náà wo má ní gbàgbé àti pé ìjọba wọn ò ní gbàgbé ìdí rẹ̀ táwọn aṣọ àṣàbẹ̀wò ìbánikẹ́dùn sí àwọn òde níyé láti máa ṣe àtìlẹ́yìn fún ẹ̀yin mọ̀lẹ́bí wọ̀nyí ìròyìn pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ rí ẹ̀rọ sínú àtẹ̀síta
síta ìròyìn Punch tó jáde lówùúrọ̀ tó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀hún níbẹ̀rẹ̀ tí máa bá pàdé. ọlẹ́mẹ̀kànnì bùkátà ọlọ́run ìrìn àjò mọ̀ ṣe bẹ́ẹ̀ máa ń tẹ̀síwájú ní ìròyìn Vanguard náà ni mo ti ṣe bẹ́ẹ̀ ìmúròyìn tẹ̀síwájú ìpínlẹ̀ Kaduna tó ti ń bọ̀ ni mo tún sórí mọ́lẹ̀ ni mo sáré mọ́lẹ̀ ní pàápàá o kí mo fẹ́ lọ ṣe lọ́hùn ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé lánàá òde níbi ìpàgọ́ kan tó wáyé ní èyí tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú àwọn àjọ olùkọ́ Nigerian Union of Teachers ní NUT ní ìpínlẹ̀ Kaduna níbi ìpàgọ́ ọ̀hún ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ nígbà tí wọ́n ń sinra wọn nígbẹ́rẹ́ ìpàkọ́ ìpè ẹ̀ wò ó bí ìjọba àpapọ̀ bí ìjọba ìpínlẹ̀ bá sọ pé àwọn ò ní gbà àwọn ò ní rọ́ọ̀kún àwọn náà ò ní gbà láàbọ̀ o ǹjẹ́ kí ló ń tó ń ṣẹlẹ̀ látàrí awuyewuye tó ń lọ nígboro pé ẹni tí ó jẹ́ ẹni àkọ́kọ́ ní ìpínlẹ̀ náà ní ìpínlẹ̀ Kaduna ẹni tí í ṣe gómìnà ń sọ nípa alàgbà Nasiru El-Rufai nípa ìgbésẹ̀ tí wọ́n tún ń gbé tí wọ́n ti ń gbà lérò báyìí láti sọ pé gbogbo àwọn olùkọ́ ó tún ṣe ìdánwò kan kí wọ́n tó lè mọ ẹni tó perégedé nínú wọn ṣùgbọ́n àwọn àjọ olùkọ́ yìí fa akẹ́kọ̀ọ́rí wọn ní àwọn ò ní ìdánwò kankan tí àwọn fẹ́ ṣe láti mọ ẹni tó perégedé àwọn tí ń ṣe iṣẹ́ wọn lọ àwọn tí ń bá iṣẹ́ ìríjú tẹ̀síwájú kó tó di pé ẹni tó ń jẹ́ gómìnà wà lórí àlééfà gangan kí ló wá dé tó jẹ́ pásìkò yìí ni wọ́n tún fẹ́ máa gbọ́n àwọn dànù tútùtù ǹjẹ́ wọ́n ní bí òbá nídìí obìnrin kì í kú jẹ́kúmọ́lú wọ́n ní àwọn ti mọ gbogbo itú tí wọ́n fẹ́ pa o nítorí pé wọ́n ti pa ìdán àwọn ní nǹkan bí ọdún mẹ́ta fẹ́yìn wá o látàrí ìgbésẹ̀ tí wọ́n gbé ńgbà náà tí wọ́n sọ pé kí àwọn ènìyàn ó máa lọ kọ ìdánwò kí wọ́n tó lè mọ àwọn olùkọ́ tó perégedé ní ìpínlẹ̀ Kaduna tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ àtẹni tó perégedé tí ò perégedé náà ni wọ́n rọ̀ lóyè tí wọ́n sọ pé kó máa gba ilé wọn lọ tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ o wọ́n ní ìgbésẹ̀ kan náà ni wọ́n tún fẹ́ gbé lásìkò yìí torí náà kọ́ àwọn ò ní ìdánwò kankan tí àwọn fẹ́ kọ́ o wípé bó bá wu ewúrẹ́ ìjọba ìpínlẹ̀ kó máa fẹsẹ̀ halẹ̀ bó sì wu àgbo wọn kó máa kàn gbọ̀ngbọ̀ngbọ̀n wọ́n ní pé bó wù wọ́n kí wọ́n máa sán bí àrá kí wọ́n máa yọ lẹ́nu bí Ṣàngó wọn ò ní ìdánwò kankan tí àwọn ṣetán láti kọ rárá àti rárá gẹ́gẹ́ bí ohun tí ẹni tí ó jẹ́ alága fún àwọn àjọ olùkọ́ ní ìpínlẹ̀ Kaduna wọ́n sọ nípa Comrade Ibrahim Dalatu tó ṣe lálàyé pé tó gbogbo etí yín mélòó gbogbo ẹ̀yin àjọ olùkọ́ Nigerian Union of Teachers ní ìpínlẹ̀ Kaduna bí wọ́n bá ní ẹ wá kọ ìdánwò kan ní bòńkẹ́lẹ́ ẹ sọ pé ẹ kọ́ o nítorí wípé àrìnpọ̀ níjọ méjì níyà bọ́ká bá ṣíwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé tí àgbàdo ń wọ́ rúbọ̀ lẹ́yìn ta lolúwa rẹ̀ náà tó fi ojú di afàyàfà láì ṣàwó ìmùlẹ̀ pẹ̀lú wọn o torí náà bí wọ́n bá ń lála rẹ̀ ẹ má jẹ́ kí wọ́n lọ rọ létí yín o ẹ sọ pé ẹ kọ ìdánwò kankan gẹ́gẹ́ bí o ti ń fi inú kò lé lórí ní ìpàgọ́ wọn tó wáyé lánàá òde inú ìwé ìròyìn Vanguard ló wà o. bùkátà ọlọ́run o nínú ìwé ìròyìn Punch mo sì wà àtẹ̀síta ìròyìn mo tún fojú gan níbẹ̀ o níbi tí ọ̀gá àgbà fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà mo sọ nípa Usman Alkali bàbá Obama ti sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní kò sí obìnrin kan tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá tó jẹ́ obìnrin ìpínlẹ̀ tàbí ti ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà ní káàkiri tó jẹ́ pé àwọn lè kọ̀ sílẹ̀ tàbí lé jáde kúrò ní ọgbà bárẹ́kè ìyẹn ní bárẹ́kè ọlọ́pàá ìyẹn tó wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tàbí tó jẹ́ pé wọ́n ló ń gbé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ó ní kò sẹ́nikẹ́ni táwọn máa lé jáde tàbí kó lé dànù pé kó kúrò nínú bárẹ́kì ọ̀hún níbi tó gbé là ń sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà mo sọ nípa CP Frank Mba òun ló ṣe aṣọ lójú ọ̀rọ̀ yìí náà tó fi léde ó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní gíwá yẹ ọ̀gá àgbà fáwọn òṣìṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ó mà ti rí sí pẹ̀lú àní sọ wípé kó tọ́nà ṣe ìwádìí lórí ọ̀rọ̀ tó yẹ pé ó wú jáde láti iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Enugu lè tó sọ dìímọ̀ wípé kí òṣìṣẹ́ ọlọ́pàá obìnrin kan tó yẹ pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó yẹ pé wọ́n ń gbé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ọkọ wọn ní bárẹ́kè ìyẹn bárẹ́kè ilẹ̀ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ ọ̀hún wípé àwọn fún wọn de ọjọ́ kọkànlélọ́gbọ̀n yẹn ìparí oṣù kìíní ọdún tó ń bọ̀ láti rí pé wọ́n fi gbogbo ilé ìgbé ọ̀hún sílẹ̀ tó gbé yẹn ti ṣe bárẹ́kè ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ ọ̀hún lójú ẹ̀sùn lóní ẹni tó jẹ́ kí wọ́n ọlọ́pàá fólèdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ pé ló ti gbé ìgbésẹ̀ pàṣẹ pé yá ẹ̀tọ́ náà wádìí irúfẹ́ ìyàwó nìyẹn tá ló lè pàṣẹ bẹ́ẹ̀ tá ló lè sọ bẹ́ẹ̀ ó sọ náà tó fi lé lóní èyí ò sí nínú òfin àti ìlànà àti tó ṣẹ̀dá iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà níbàámu pẹ̀lú òfin ó nírú àṣẹ bẹ́ẹ̀ kò sí níbàámu rárá o àti pé ó ta ko òfin àti ìlànà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà ó wá sọ náà rẹ̀ ó ní àìmọye àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè Nàìjíríà ti ṣe nípa pẹ̀lú àwọn tó yẹ pé wọ́n jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá obìnrin ó ní tẹ́ bá wò dáadáa ó ní àìmọye àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó lábẹ́
lámìlaka tó jẹ́ pé lóbìnrin ló wà ní ẹnu iṣẹ́ ọlọ́pàá ó ní boni káwọn ti bẹ̀rẹ̀ náà ṣé ká múlá tó kẹ̀ múlá tọwọ́ sàlẹ̀ ó ní kóun bẹ̀rẹ̀ látọwọ́ òkè ó náà ìmọye igbákejì gíwọ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé ó jẹ́ obìnrin ó ní ká tún kó lápá bẹ̀yẹ ẹ jẹ́ ká tún lọ sí àwọn tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá tó jẹ́ obìnrin ó ní obìnrin wà láàrin wọn bákan náà kò ṣàfikún rẹ̀ ó ní tàbá tó wá sọ́wọ́ sàlẹ̀ gbẹ̀rẹ̀ tó jẹ́ àwọn tó jẹ́ igbákejì agbẹnusọ àwọn tó wà nípò ńlá kàlàǹkàlàǹkà yẹn lẹ́nu iṣẹ́ ọlọ́pàá lóbìnrin ó ní wọ́n pọ̀ jáǹtì rẹ̀ ó wá ní bolòfin tó wá tọ́ka sí o wípé káwọn máa ṣe ẹlẹ́yẹ̀mẹ̀yà tàbí káwọn máa ṣe lórí ọ̀rọ̀ ìgbójúbí tó tọ́ka sí nínú ìwé òfin oníláwọ̀ ẹ kò sí ohun tó jẹ bẹ́ẹ̀ ẹni tó dárú aṣọ bẹ́ẹ̀ ṣòro tó parọ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ bá mi tọ́nà ìṣèwádìí tó fọ́ sínú ìwé bẹ́ẹ̀ wípé ní ìpínlẹ̀ inú ìyẹn iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Enugu tó parọ́ àṣẹ bẹ́ẹ̀ pé àwọn fáwọn obìnrin tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá tó ń gbé pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ọkọ wọn níbẹ̀ pé ẹ kúrò nínú bárẹ̀kì ọlọ́pàá ní ó pẹ́ jù ìparí oṣù kìíní ọdún tó ń bọ̀ ọdún 2022 ó lóun fẹ́ mọ́nífẹ́ níbẹ̀ o torí pé ohun tó ṣe yẹn kò sí níbàámu pẹ̀lú òfin àti ìlànà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo ìròyìn pọ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹ fẹ́ rẹ̀yẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sínú àtẹ̀síta ìròyìn Punch tó jáde lónìí dúró tó ní ẹ̀kúnrẹ́rẹ́ yẹ̀wò níbẹ̀ ẹ ti máa bá pàdé ọlọ́ọ̀bẹ ẹ̀kànnì bùkátà ọlọ́run jábọ̀ alágbèrè mi tó ń lórí lójú kan sí àbúrò abẹni ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn tí ń ṣe bẹ́ẹ̀ tí ń tẹ̀síwájú Yorùbá máa sọ̀rọ̀ wọn kan ò tí mo rọ́gbọ́n kọ́ òkú wọn ní bàbá gbé ọ̀pọ̀lọ́ tí ò bá jọ kọ̀ǹkọ̀ àjẹrẹ ni Yorùbá ló sọ bẹ́ẹ̀ ẹ wo orílẹ̀-èdè Amẹ́ríkà ni mo sáré mórílé ní pápápá ǹjẹ́jẹ́ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ ọmọ ìgbé ìgbésẹ̀ kan tó yọ tó jẹ́ wípé ó wú ni lórí jọjọ o látàrí bí ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà United States of America United States lápapọ̀ tí wọ́n ti ń jẹ́ kó nímọ̀ pé tó lọ́wọ́lọ́wọ́ àwọn ti ṣe ìwádìí fínífíní àwọn sì rí wípé orílẹ̀-èdè Nàìjíríà ò lẹ́bọ lẹ́rù nínú àwọn tó jẹ́ orílẹ̀-èdè tí wọ́n dárúkọ wípé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wọ́n fi ń fa wàhálà wọ́n fi ń fa rúgùdù ní àwùjọ o wọ́n ní pé lọ́gán ni wọ́n yọ orúkọ orílẹ̀-èdè Nàìjíríà kúrò nínú àwọn alákatakítí ẹ̀sìn tó jẹ́ pé wọ́n ń fi ọ̀rọ̀ ẹ̀sìn dàlúrú wọ́n ní pé rárá o lásìkò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí wọ́n rí wípé ní ètò yẹ kí wọ́n ti kọ Russia China wọ́n ti kọ́ ọmọ tẹ́lẹ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ wọ́n ní pé tó òmìnira ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà nípa ti ọ̀rọ̀ ẹlẹ́sìn dé wọn ò fi ọ̀rọ̀ ẹ̀sìn dádúgúdú lẹ̀ láàrin ìlú wọn ò fi fàjàngbọ́n o nítorí náà kọ́ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n ti fi wọ́n ti gbójú agan sí tẹ́lẹ̀ tí wọ́n sì ti wò wọ́n bí ẹni pé àwọn gangan ní rúsídà tó jẹ́ wípé wọ́n ń dá nǹkan lẹ̀ nípa ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí wípé ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fi ń dàlú láàmú ni wọ́n fi ń mú ilé ayé mòoru mọ́ àwọn orílẹ̀-èdè yìí wọ́n ní wípé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ mọ́ o nítorí wípé àwọn tó jẹ́ agbésùnmọ̀mí wọ́n kàn ń ṣe tiwọn lásán ni o kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fi bójú àwọn amòòkùnṣìkà ìṣẹ̀dá àwọn aṣòṣìmámọ̀ ìṣẹ̀dá àwọn èèyàn wọ̀nyí tó jẹ́ pé wọ́n pa nípa ìfúnnáfọ̀nṣù àwọn tó ń jí ni pé gbogbo àwọn ọ̀daràn lápapọ̀ wọn ni tí wọ́n ń ṣe o kì í ṣe pé bóyá lórúkọ ẹ̀sìn ni wọ́n fi ń fa wàhálà ẹ wo ojú ìwé kẹfà ló wà ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ tòní o. bùkátà ọlọ́run o mo tuntun lọ sínú àtẹ̀síta èrò tó jáde lówùúrọ̀ tòní Daily Independent ló tẹ̀ jáde gbọ̀gàdà níbi tí arábìnrin kan rè ẹni ọdún márùndínlọ́gbọ̀n Chima Okocha wọn ni wọ́n mà ti tarí rẹ̀ sí ẹ̀wọ̀n ọdún márùndínlógún ipò wo máa lọ wọṣú lọ́ máa jẹ wà níbẹ̀ látàrí pé kí ni sẹ́yìn ó gbé egbòogi olóró dájọ́ ọ̀hún adájọ́ AC Obiozo òun ló mà dájọ́ ọ̀hún yẹn ilé ẹjọ́ gíga èyí tó fìdí kalẹ̀ sí ìlú Benin ìyẹn ní ìpínlẹ̀ Ẹdó náà níbẹ̀ náà ti ṣèdájọ́ fún alábìnrin ọ̀hún Okocha wípé ó yá lọ wò wá látàrí pé kí ni ó gbé egbòogi olóró tí ó tó kílógíráàmù igba látàrí wípé egbò ó ta ṣẹ̀gẹ̀rẹ̀ sí òfin tó ṣe pẹ̀lú egbòogi olóró wọn nígbà ọ̀gán ló wáyé ìgbà ọ̀gán ló ṣe ẹ̀ṣẹ̀ yìí wọn ni ọwọ́ òṣìkú òfin bàtẹ́ ìyẹn ní olú ìpínlẹ̀ Ẹdó ìyẹn ní ọjọ́ 24 oṣù kẹsàn-án ọdún tá a wáyé wọ́n ní àwọn òṣìṣẹ́ àjọ tó pé wọ́n gbógun ti gbígbé egbòogi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà wọn náà máa fọ ṣìkún òfin mú wọ́n ṣàlàyé náà tó fi léde àwọn àjọ ọ̀hún wọ́n ṣe àlàyé pé ẹ wò ó lóòótọ́ nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wa lẹ́nu wò pàtó déwájú ilé ẹjọ́ ó ṣàlàyé náà rẹ̀ ó ní ẹ wò ó lóòótọ́ olúwa mi ni mo ṣẹ̀ sí ẹ̀ṣẹ̀ náà ó ṣẹ̀ sẹ́ṣẹ̀ náà lóòótọ́ ó gbòòsè ẹ̀parọ́ lọ́wọ́ wá fún ọdún márùndínlógún ìyẹn ní ọgbà àtọmọ̀kọ́ nínú àtọ́filéde wọ́n ní àwọn fún náfààní tó sọ mílíọ̀nù 2 owó ìtanràn tàbí kó lọ lo ọdún márùndínlógún nínú ọgbà àtọmọ̀kọ́ ẹ wo ìròyìn pọ̀ ó jù bẹ́ẹ̀ látàrí pé kí ni egbògi olóró tó gbé mo sọ lẹ́ẹ̀kan gbà tí mo má kò rí ìròyìn mo ní ìwà rere ẹ̀ṣọ́ ènìyàn àti ẹgbẹ́ búburú ó máa ń pa àwa rere jẹ́ ni. ẹ wo ìròyìn pọ̀ ó fẹ́ ó kẹ́nu jù bẹ́ẹ̀ lọ́mọgẹ́rẹ́ yé lórí rùmúrùmú yìí kábíyèsí ọlọ́run àṣẹ
ìwà tó wà nú ẹ̀ Ọmọ burú lágbára. jáì. ẹ bá yín ròyìn ọ̀hún ẹ lọ sí láti síta ìwé rẹ̀ ń délé ní pẹ́rẹ́sì jáde lówùúrọ̀ tó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀hún níbẹ̀ lẹ́ ti máa bá pàdé. tó káwí fún ni ká tó dání àgbàjà káde ní o ìlú tó bá lófin ẹ̀ṣẹ̀ òsínbẹ̀ ṣe ìlú tí ó bá lófin ẹ̀ṣẹ̀ òsínbẹ̀ èyí tí ò bá lófin ẹ̀ṣẹ̀ wà ń bẹ́ẹ̀ pé mo tó nínú ìwé ìròyìn fáńgà náà ni mo ti ń ṣe bẹ́ẹ̀ tí mo ń ròyìn tẹ̀síwájú ǹjẹ́ ẹjọ́ mọ̀ pé àwọn àjọ National Union of Railway Workers NUR àti àwọn mẹ́wàá wọn yẹn Senior Staff Association SSR Railway branch ìyẹn àwọn tó ń rí sí àwọn àjọ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ rẹ̀lúwé lórílẹ̀‐èdè Nàìjíríà ní kékeré àti lágbà wọn àwọn ni wọ́n fi inú lunú fi kún lókun nígbà tí wọ́n ń jẹ́ kó di mímọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pàrókò ìjàngbọ̀n sí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wípé àwọn ṣetán báyìí o láti rìnrìn àjò ìyanṣẹ́lódì látàrí àti ìjọba kọ sí wọn o nítorí wípé ọ̀rọ̀ nípa ètò ìlera àti ohun tó lè máyé wọn dẹrùn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó ti wà nínú àdéhùn pé wọn ò mú ṣẹ o jẹjẹ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ ni wọ́n wá ń sọ pé tó wọ́n ṣetán láti ẹ̀tí kọ́kọ́ ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n fi fa ìjọba létí ọlọ́jọ́ mẹ́ta láti rí i pé wọ́n kọ́kọ́ jókòó nílé ara wọn láì ṣe iṣẹ́ fún odidi ọjọ́ mẹ́ta náà láti lè jẹ́ kí ìjọba mọ̀ pé tó ń dùn wọ́n lọ́kàn yìí ó ń dùn wọ́n dénú ọ̀rọ̀ tó bá sì ti ń dùn wọ́n báyìí ó ń dùn ẹlẹ́dàá wọn ni o wọ́n ń ṣe lálàyé pé ọ̀kan òjọ̀kan àwọn tó yẹ kí ìjọba ó ti ṣe tí wọ́n gbé ṣe wípé tí àwọn sì ti pariwo títí lábẹ́nú ní kọ̀ọ̀kan ní gbangba ṣùgbọ́n tó dàbí ẹni pé ọ̀rọ̀ náà kò fẹ́ wọ ìjọba létí wọn ni torí náà ńkọ́ tó bá ti lè ti di ọjọ́ Àlàmísì ọjọ́ 18 títí di sátidé tí í ṣe 20 oṣù tá a wà yìí wọ́n ní pé wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta ní ètí wọ́n fi fa oníkìlọ̀ láti fi fa etí ìjọba tó àwọn ti fẹ́ yanṣẹ́lódì o bẹ́ẹ̀ bá ti wá dáhùn àwọn tẹ̀síwájú gbogbo ibi tí ẹ̀ka iléeṣẹ́ rélùwé tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà náà ni wọ́n ti ń kọ̀wé sí ìpè dandan ni ọ̀rọ̀ yanṣẹ́lódì ó gbọ́dọ̀ wáyé ti àwọn ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó Ìbàdàn ní Enugu Zaria Minna Bauchi Kafancha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n sọ pé wọ́n gùn lé ìyanṣẹ́lódì ní kòpẹ́kòpẹ́ bí ìjọba bá tètè fèsì ṣùgbọ́n oníkìlọ̀ ọlọ́jọ́ mẹ́ta ní òkòkò wáyé náà. bùkátà Ọlọ́run o kádúpẹ́ lọ́wọ́ oníyan kádúpẹ́ lọ́wọ́ ọlọ́kọ̀ bẹ́ẹ̀ àwọn tó fẹ́ bá wa jẹ́ adúpẹ́ pọ̀ kún lọ́wọ́ yín àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè kó tó di pé àlọ́ akí àwọn olólùfẹ́ ìkànnì yìí àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ bákan náà láṣẹ Èdùmàrè àkíkú wa lè ṣe yìí ti sínú ẹ̀dùnmá himself àdúpẹ́ pọ̀ kún náà gbàgbé ọlọ́jọ́ ìbí òní Esther Abímbọ́lá Ọpẹ́yẹmí long life and prosperity ẹ̀mí ó ṣe púpọ̀ ọdún láyé ọdún kan ní láṣẹ Èdùmàrè láì gbàgbé ọmọ ọkọ ìdílẹ̀kẹ̀ àná ló ṣe ọjọ́ ìbí tiẹ̀ òun náà ṣe pọ̀ ẹ̀ láyé àpínkẹ́ rájí ó ti Goodluck Jonathan gómìnà àná sorry ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà ó báyàn tó kábíyèsí lọ ọláìdẹ tí wọn lára bàbá ẹ ìlà wọn ti ń parẹ́ díẹ̀díẹ̀ kábíyèsí wọn lè gbọ́ wọn lè gbọ́. èyí náà ni ọjọ́ ìbí Oyèwùsì Rhoda Ọlábísí Oyèwùsì Rhoda Ọlábísí onílẹ̀jọ́ ìbí bákan náà owó bàbá dámì ní gbólómù bàbá mi dáadáa onílẹ̀jọ́ ìbí yín náà owó bàbá dámì happy birthday sí yẹn ti yá bẹ́kì. Peters Bámidélé bákan náà Akínbólú Sodiq wà mí lójú wa sí orí ẹ̀rọ ayélujára Facebook FM Live tàti ń wò wá Ẹ̀túngbà FM Live